ǹjẹ́ ẹ̀yin náà ti gbọ́ pé àjọ EFCC ti gbé Bobrisky? Ó ṣẹlẹ̀. Àwa òkúkú mọ̀ bóyá bùrọ̀dá ni ká pè wọ́n àbí àǹtí, ṣùgbọ́n Idris Okuneye ní ẹni ọmọkùnrin tó padà wá tún rẹ̀ ẹ̀dá tó sì ń pe rẹ̀ lóbìnrin, ìmúra ìsìngbégbé ayé rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin. Òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Thursday ọjọ́ 4 oṣù 4 ọdún 2024 tá a wà yìí ni ìròyìn sì léde pé àjọ EFCC wọ́n ti fi páńpẹ́ ọba gbé Idris Okuneye alias Bobrisky ní ilé rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ 3 oṣù 4 ọdún 2024 tá a wà yìí. Emir ni Brotherhood tún ṣe fáwọn àjọ EFCC báyìí. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, Digi Naija Television lẹ ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí. Ẹ dákun ẹ dábọ̀ ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fọ́nrán yìí. Ẹ like, ẹ comment, kẹ̀sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ ṣé púpọ̀. Agbẹnusọ àwọn àjọ EFCC Délé Oyèwálé ló fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni àjọ EFCC ni wọ́n fi páńpẹ́ ọba gbé Idris Okuneye. Bẹ́ẹ̀ sì ni ó ń sinmi lọ́wọ́lọ́wọ́ ní Lagos Command àwọn. Emir ni Brotherhood tó ṣe fàjọ EFCC báyìí. Wọ́n ní ìdí tí àwọn àjọ EFCC tó fi gbé Brotherhood kò ṣẹ̀yìn allegations wípé ó abuse naira note, currency mutilation àti àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ míì lọ. Ẹ̀yin èèyàn, ṣẹ́yìn náà lérò wípé lórí ẹ̀sùn yìí nìkan sì ni àjọ EFCC ni wọ́n fi páńpẹ́ ọba gbé Bobrisky báyìí? Àbó ní nǹkan míì tá a ti mọ̀? Gbogbo tẹ́ ẹ bá ní lọ́kàn ẹ máa sọ sí kọ́mẹ̀ntì ká jọjọ máa gbọ́rọ̀ ọ̀hún yẹ̀ wò. Agbẹnusọ àwọn àjọ EFCC ó tún fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n ní àwọn mú ẹ̀sùn títàbùkù owó náírà orílẹ̀-èdè Nàìjíríà yìí lọ́kùnkúndùn. Fún ìdí èyí, ìwádìí ó sì ń tẹ̀síwájú lórí ẹ̀sùn tí wọ́n fi kan Bobrisky. Ó sì ṣeéṣe kó padà wá di wípé Idris Okuneye alias Bobrisky yóò padà fi ojú ba ilé ẹjọ́ láìpẹ́ yìí. Kàsà báwo ni Brotherhood yóò ṣe máa mẹ̀ntẹ́ẹ̀nì bọ́dì wọn báyìí ní gbàgà àjọ EFCC? Ó mà ṣe o. Ẹ̀yin èèyàn, gbogbo bó bá tún wá ṣe ń lọ lórí ìròyìn yìí á máa mú wá sí etí gbọ̀yìn ní Digi Naija Television. Títí dìgbà míì tátùn wájọ máa pàdé. Ẹ má gbàgbé ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fọ́nrán yìí. Ẹ like, ẹ comment, kẹ̀sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.